Bóyá wọ́n ti make a conclusion lórí page yìí àbí torí nígbà míì tí bá post nǹkan kan bí write up mi ẹlòmíì ó máa comment ẹjọ́gun ogun làwọn family yín ń jà, you don't need all this. Bóyá ń pọ̀rọ̀ bàbá alájá, àìmọye àwọn pages táwọn èèyàn ti ń gbàgbọ́ àwọn èèyàn jẹ́ tí wọ́n fi ń polo ẹbọ, ẹlòmíì sí page lórúkọ ẹ̀sìn wọ́n fi ń post picture ìyàwó yín yàwó I wish you happy birthday ẹ̀ ní lọ ọbẹ̀ kẹ lọ comment wípé kí wọ́n jáwọ́ bí òsì kí wọ́n jáwọ́ bí ẹbọ ẹ máa wá bí ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ìwọ bẹ̀rù Ọlọ́run ni wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, ìwọ bẹ̀rù Ọlọ́run ni wọ́n ń ṣe jálàbí. Mọ̀nà wo la fi ń jálàbí bẹ́ fún yàn tayọ kéèyàn dẹlẹ́bọ, àánú Ọlọ́run ní fàwọn àti yín lẹ̀. Nígbà míì post mi lánàá ń sìn post kan lọ wípé kéèyàn para ájì àbí umura nígbà 40 times, ìkan nínú ájì àbí umura yìí ó wá ṣe déédéé kò wà níbàámu sí súnà Nábì sallallahu alaihi wasallam, ọ̀nà jùlọ lásán ni ọlọ́lẹ̀ mutí ní Saudi ni ẹlòmíì tí wọ́n ń kọ́mẹ́ntì àníwèrè nìyí kí ló dé ó lè ṣeéṣe kó jẹ́ pé ntọ́ fẹ́ rà lórí péjì yìí kọ́lọ̀ ń bá pàdé kò pọn dandan kó fọ́lù ẹ̀ àìmọye àwọn míì tí wọ́n ń sọ tó burú ní nǹkan tó lè múyàn kàbínú Ọlọ́run yẹn ní lọ ọbẹ̀ ẹ̀ tún lè lọ ọbẹ̀ kẹ́ máa lọ kọ́mẹ́ǹtì kẹ́ máa lọ bàbá ẹ kú sẹ́ dáwà ẹ kú sẹ́ ládá ẹ máa wá bí ẹ máa wá sọ nǹkan míì program àkọ́kọ́ wò lọ kọ́kọ́ bá pàdé lórí péjì yìí tó fi fọ́lù ẹ̀ ó lè ṣeéṣe bóyá ìwé àtegbò àbí egbò ayín wólíbà bí wọ́n ti lò ṣèyítún àbí àyàbá nìyẹn tó bá jẹ́ pé n tá ń sọ ń bí àbí n tá post ń bí kò tí Ọlọ́run kò pọn dandan má fi má kàn kéré ibú torí ngbà míì bí èpè bí kíní kan ẹlòmíì ń follow àwọn pages mi láti máa fi ṣe dìfáwò fáwọn àfáà rẹ̀ yẹn bá ti sọ̀rọ̀ àfáà rẹ̀ bákan ó dòdò pé ayé wọn bá bàjẹ́ síbẹ̀ nítorí kíni sáfáà rẹ̀ lọ́lọ́run rẹ̀ àánú Ọlọ́run ní fàwọn àti yín lẹ̀. Ẹlòmíì máa ní iṣẹ́ owó náà ń ṣe tàbá post kíní kan jọ́mi àbábá sọ kíní kan iṣẹ́ owó náà ń ṣe níjọ́ tí wọ́n náà ti comment èlò Facebook ti fún ọ èlò Facebook tó bá jẹ́ pé sí owó ni ká máa bẹ́ẹ̀ bú báyìí pé comment lèèyàn fi rówó àbí kéèyàn like àbí kí òun ṣí àǹkan lèèyàn fi rówó síbí wọ́n fààyè ilẹ̀ kéèyàn block èèyàn tẹ́ bá ti lè sọ tó burú kò sì pọn dandan bọ́ bá tàtàrà wípé bóyá àkáǹtì kan lọ fi ń wò tẹ́lẹ̀ ọ̀tí wá bí ìbú ń bẹ̀ àbúyẹ ọ̀sẹ̀pẹ̀ láwọn family ọ̀sẹ̀pẹ̀ lera ẹ̀ ọ̀jẹ̀ blocking bọ́ bá padà tún sí fake account ọ̀ lè gbà á mọ́ra torí ọ̀ padà kò lè jíjọ́ mẹ́ta lọ nítara rí òní gbọ́ ọba pàdé nítorí bá ti mọ̀ pé yóò máa jẹ́ ìbànújẹ́ fún ọ padà ń bẹ̀ bí ìlú kan ò bá gbé ni kí lèèyàn máa ṣe èèyàn máa kú ń bẹ̀ ni bádùúgbò kan ò bá gbé èèyàn ó kú ń bẹ̀ kò pọn dandan àánú Ọlọ́run ní fi gbogbo ẹni tí ń tẹ̀lé wa ń bílẹ̀ pẹ̀lú ìtẹ̀lé tó nítumọ̀ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Kí ló dé